Nuwa Media. Ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn odi, Arójú ni orúkọ mi. Mo ṣojú fún iléeṣẹ́ Nuwa Media. Ẹ rí mi báyìí mo wà láàárín ọjà, ìkànnà àwọn ọjà tó ṣe pàtàkì ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìjẹ̀bú. Ọjà yìí là ń pè ní ọjà Imuṣin. Àwọn ló ń pè ní ọmọ onímuṣin, ànákò rẹ̀ bí wọ́n ń làágùn oòrùn yẹn pọ̀. Mo wà láàárín ọjà, à ń ṣe àkójọpọ̀ bí oríṣiríṣi àwọn ènìyàn ṣe ń polówó àwọn ohun tí wọ́n ní lórí igbá láti tà. Ẹ máa bá mi ká lọ. A ti kọ́ra wa lẹ́kọ̀ọ́ ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé iléeṣẹ́ wa àwọn ohun àṣà, ohun èdè, ohun ìṣe, àwọn ẹ̀sìn wa nílẹ̀ káàárọ̀ oòjíire òun ni a máa ń polówó ẹ̀. Ẹ máa bá wa ká lọ. Ọkọ mi ló ń ṣe èmi ni mo ń ta gàrí wà lẹ́kùn wà mí o. Gàrí wà mí ló ń ṣe lọ. Ẹ jẹ́ ṣe promo. Ẹ bá mi rẹ̀ jà o. Àǹtí, èwo lẹ fẹ́ mà? Ẹ bá mi rà á. Ẹ jọ tó yọ lọ́ọ̀ ẹ bá mi rà á. Ọmọ bá rẹ ní ọkọ ẹdì mẹ́rù fún. Wọ́n bá rún yín lọ́wọ́ ẹtún lè rú ọgbẹ́ nìyẹn. Àwọn òyìnbó ní jíjìn ni wọ́n fọ́. Wọ́n lọ ṣerú ẹ̀wọ̀n ògẹ́ẹ̀tì ẹ̀. Ọ̀dọ̀ wọn lè fi ẹgbẹ́ ìjẹba. Ráìsì wá dé ó gbẹ, kì í ṣe ráìsì tó ń ṣe kọ̀kọ̀kọ̀. Tẹ bá rà á, tẹ bá sè é, wọn akọ́lọ́mọ bọ ni. Tẹ bá ti ṣe kókò mẹ́rin ní agolo mẹ́rin tẹ́lẹ̀. Tẹ bá ti rélé ẹ̀ agolo mẹ́ta. Pọ́ọ̀tù lálẹ́ máa fi sè é. Kò ní ìdíkẹ́ lo pọ́ọ̀tù kékeré. Ilé ò ní ìdí pé bóyá ń wọ omi. Ẹ gbé kaná kẹ́ lọ máa fọṣọ. Ẹ dẹ̀ ní pé kaná kẹ́ lọ bá dádì lè lọ́ọ̀kùn ilé. Iyún mi ni. Ìyá káàbọ̀ ọmọkùnrin sì ṣe lẹ́yìn o. Ẹ̀rẹ́yìn o. Bí ó ṣe gbògbà, ó náwó ni mo pè. Ìyá káàbọ̀ ọmọkùnrin, ó lọ lẹ̀ kó dowó lélẹ̀. Búrẹ́dì rẹ̀ bá tàrẹ̀ o. Ẹ má febi para yín o. Ẹ ra búrẹ́dì o. Ó sọ kúkú, olúmẹ̀jẹ̀ rèé. Ó sọ kúkú yọ̀yọ̀ tó jọ pé Ìjẹ̀bú gbọ́ rèé. Ẹ tọ́jú àwọn ọmọ yìí má jẹ́ gbọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ṣẹ̀bẹ̀ tó dùn. Olúmọ̀jẹ̀ rèé pọ̀ lọ́jẹ̀bú gbọ́ rèé. Ẹ tọ́jú ọkọ ẹ̀ má jẹ́ gbọ́kọ́ lọ́wọ́ ẹ̀. Ó sọ bẹ̀ yọ̀yọ̀, ó sọ kúkú, ó sọ kúkú. Ìjẹ̀bú gbọ́kọ́ lọ́ṣọ̀. Arójú ni orúkọ mi fún iléeṣẹ́ Nuwa Media. Nuwa Media.